kan bẹ jẹ́ ń pè ní kúrútàbà bàbá mi rẹ̀ dàkùn àwọn tí ń sọ̀rọ̀ wọn dàkùn jí wọ́n pẹ̀lú kan ní kúrútàbà bí Ìlọrin ti rí ìlórí ńgbà kan ìlú tó jẹ́ kìkìdá àfa gbogbo ojúlé kọ̀ọ̀kan àfa ni gbogbo àwọn àlùfáà abẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọkọ̀ tíra èyí tó hàn jù nínú èyí tó hàn jù lèyí tá àkọ́kọ́ máa ń ké tá a bá ké Kùránì tán zùmọ̀rá torí pé zùmọ̀rá lèmi ti kéwú níbẹ̀rẹ̀ ní ọlẹ́lẹ́lẹ̀ nígbà mo ké Kùránì tán wọ́n wá gbé tíra kan fún mi tá à ń pè ní kúrútàbà gbogbo zùmọ̀rá ti bẹ́ẹ̀ ń jòkó iná bá wa gbé pé a máa sọ pé yẹ̀kúlù yáyà kúrítà bí yóò dárí alimori tẹ́jìlì máa so bàtàlẹ̀ gáfárì alimori tẹ́jìlì máa so bàtàlẹ̀ gáfárì. àfáà tí wọ́n fi bẹ̀rẹ̀ tíra àwọn tí ń jẹ́ kúrútà bí ọmọ ìlú nìní kìkìdá ìlú àfáà ni àmọ́ sẹ́yìn lè mọ̀ pé ìlú òun ó padà yí padà kó lu àwọn àfa àwọn tí èsì ẹlẹ́sìn mùsùlùmí wọ́n padà gbàlú mọ́ wọn lọ́wọ́ ìlú òun ni wọ́n ń kọ rìsáàwù fún jọ́sí tí wọ́n fi ń sọ pé madha taqattum fil islam bainakum wa antum ya ibadallahi ikhwanun kí ló ṣẹlẹ̀ tí ìlú náà fi kúrò nílùú àfa tó fi dìlú nǹkan mi irú ń tó fẹ́ máa ṣẹlẹ̀ láàrin wa wọn ni bá a bá tètè wá paná irú bẹ́ẹ̀ a nífẹ̀ẹ́ kí tiwọ́ dàbí ti kúrútàbà jọ sí nínú àwọn tí ò wá fẹ́ bẹ́ẹ̀ tí ò fẹ́ kí Ìlọrin ọmọ ṣe fàǹfà mára wọn lọ́wọ́ wàláì tàláì bìláì ní ti rírí kọ́ Ameerul jẹ́ kan bẹ́ẹ̀ ẹ wo oríjòkó yìí bàbá Yàsín gbogbo ọ̀ràn tá a fà á pín sí Ìlọrin yìí ni wọ́n dé jòkó yìí lónìí ẹlòmíì ò lè ṣe bẹ́ẹ̀ tọ́ pé ìwọ náà ló ń ṣèjọ àwọn àràn tiẹ̀ tọ́jà jẹ́ máa tiẹ̀ nìkan lẹ́ẹ̀rì lọ́dọ̀ Ameerul ẹ̀rì Zumura bàbá wa ní lọ́dọ̀ Ameerul ẹ̀rì Àdàbí ọ̀dọ̀ Ameerul ẹ̀rì Markaz ọ̀dọ̀ Ameerul ẹ̀rì Agba Lojatuntun ọ̀dọ̀ Ameerul àwọn tiẹ̀ mọ́ kọ́ wọn níran àwọn àfa tọ́pẹ́ mọ́ gbọ́ ni ẹ̀rì wọn pọ̀ mọ́ Ameerul nǹkan kan lọ́fà o. wọ́n ní kẹlẹ̀mbẹ̀ tá a tu ní Sókótó tá a gba yìí bẹ́yẹn bá dánrẹ́ wo lọ́rin àbùkù ní èèkàn nínú ìlú tó ṣòro sọ̀rọ̀ ní lọ́rin wà. bàbá Ameerul bó ti wá dà tó ń kálukú yìnyín yìí mo wo ń tẹ́ pa lójú tiẹ̀ torí owó dámọ̀lúdì ilẹ̀ tẹ́lẹ̀ kódé ìta àfọlọ́ńdà kò ṣe ìròpẹ́ ẹran nàbà yín gba tọrọkọ́bọ̀ ṣé tọrọkọ́bọ̀ tí wọ́n gbà àwọn sọ́gba tẹ́ǹtì yìí ni ẹ wá wo adúrú owó tẹ̀ ń ná ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà tẹ̀ ń ná ni wọ́n mọ̀ o wọn ò mọ̀ gbà tẹ́ ẹ ti jìyà rí kàṣá inú lìmínánì alákọ̀ọ́nà tìrì lìmẹ̀hánì ẹni tí ó jẹ ìgbádùn ẹni tí ó jẹ ìgbádùn tí ó kún aha yóò ti kọ́kọ́ jẹ ìyà tó kún apẹ̀rẹ̀ bàbá Ameerul ẹ ti ń ṣe mọ̀lúdì láàyè yìí nísìnyí ó ti lé lọ́gbọ̀n ọdún láyè tó jẹ́ pé tí wọ́n bá kọ́wé àwòsísí kálukú ti mọ tí wọ́n fi ń dà kálukú ti mọ tí wọ́n fi ń ní bójú bá tún dé ìtumọ̀ ẹ̀ dààmú yín ẹ̀ tún sá fúnra yín ẹ̀ tún bẹ pẹ̀lú omi irú bẹ́ẹ̀ ti rí yín lọ́pọ̀lọpọ̀ àfọ òrí bẹ́ẹ̀ o bí ọba ṣe irú yín Ameerul mọ́júlù Shabaab wàláhì yóò ti tú láàfin lè bu ọdún fún yín láàfin lè máa lọ bí ọdún bẹ́ẹ̀ tí yàn jọba máa jẹ́ lọ ni torí pé takọ́tùn tí ń bẹ láàrin àwọn àlùfáà ni tó bá yẹ pẹ́yìn bá dúró pé ibìkan mo fi sí ni ọ̀pọ̀lọpọ̀ wa láti sá tó lásìkò téèyàn wà ìbéyàn bá mú máìkì dání ayé òní ẹja gbọ́rọ̀ rẹ̀ afẹ́mọ bí ọ́fíìsì nígbà àwọn òṣìṣẹ́ káwa pé ẹ máa jábí afáwọn olówó mo kí yín khalifa ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. ntẹ́mi wá lára yín tí fi sọ̀rọ̀ ni pé sẹ́ẹ̀rí òkóbó tí ń jẹran súnmọ́ káàkiri ni ọ̀hún ní ń jẹ torí kò sí ní tí ì san bẹ́ẹ̀ tí ń ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn yìí gbogbo èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ fún yín. mo orí kinní kan gbọ́ nínú Facebook lónìí wá àṣìṣì ni kọ́dà mo kọ àfa àtọ́sọ onítàní jọ ń súnfí ó ń súnfí gángan l'Ameerul wà yìí fa wàláì kótó di pé májílísì dìde bàbá wa Ameerul yìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n máa ń ṣe ń bẹ ní iṣẹ́ ìbádà ńgbà májílísì dé wọn ò rí sẹ́wọ̀n ṣe mọ́ ẹ̀bí ń pẹ́rù èwo ni Ameerul wà yìí wọ́n ní àwọn kálúwà kan tí wọ́n máa wọ̀ láàrin ọdún ó ní dìde ọjọ́ tí wọ́n fi wọ̀ ńgbà májílísì ti dé wọn ò rí ṣe mọ́ ẹyọ kan tí nǹkan wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa lọ sí Kaolack láti ziyara bàbá wa Kutubul Aktobi. Radiyallahu ta'ala anhu. Gawusu Samani. Radiyallahu ta'ala anhu. Sheikh Ibrahim bin Abdullah Inyas al-Kaolack. Radiyallahu ta'ala anhu. gbogbo èyí ni wọn ò rí ṣe mọ́ ẹyọ kan tí májílísù ò rí gbà lọ́wọ́ wọn ni pé gbogbo ìgbà tí wọ́n bá sun lé 100 náfìlà àwọn ò dín jọ kan rí èyí tẹ̀mí rẹ̀ ń sun 7 to 7 àtàwẹ̀ ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ bàbá Ameerul táwa ló ń súnfí gidi
àfa àwọn wá pín lónìí ó ní sufi àwọn mẹ́ta ni wọ́n pín sí ó ní sufi yu ziyab wọ́n ń bẹ lọ́tọ̀ sufi yu uyun wọ́n ń bẹ lọ́tọ̀ sufi yu kulub òun lẹ́lẹ́kẹta èwo ni sufi yu ziyab òun lè tọ́jà pé oníranran aṣọ lẹ́mọ̀ bá pàdé lára lóde torí wọ́n tún ní wọ́n rẹ́ǹtì aṣọ níṣẹ́ àti fìlà èmi ọ̀mọ̀ pé yòó ti tún wọ̀ lọ́rin mọ́ bá ń lò dé wọ́n ní wọ́n rẹ́ǹtì ògbè tó ń má ṣe ara wọn tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ wọ́n sanwó wọ́n gbé yòó kalẹ̀ tẹ́lifí rí wọn pé àwọn ṣéwù nọ́mbà yìí àwọn súfìyù sí àbínú irú wọn náà ó ti wá bí lónìí wọ́n ti lọlé padà ní. àmọ́ ẹnì kejì súfìyù oyún àwọn tó jẹ́ pé tí wọ́n bá yọ wọ́n jẹ mọ̀pọ́n súfì làwọn tẹ̀sùbá tó jẹ́ pé wọ́n ti parí ẹ̀ nínú ilé wọ́n ó tún máa wá fa tẹ̀sùbá kí dá o ṣùgbọ́n lójú agbo lójú ìjòkó wíwọ́ tẹ̀sùbá wọn ò fún ọ níbi wọn ti ń wọ ọ̀hún wọ àwọn súfìyù lè oyún nínú ni dandan kọ́ ni tẹ̀sùbá àmúkí ó lè máa mú kí o àwọn èèyàn gidi mú kí wọ́n sì fi ṣe nǹkan rí àmọ́ àwọn kan sọ pé fàárí ni wọ́n fi ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ni súfì olùkùlùb níbi tẹ́yìn wà nù súfì ọkàn Ameerul bẹ́ẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ti sá fún yín èyí mọ̀ tó bá àwọn èèyàn pé n tí mo yà yìí tó bá yẹ pọ́nà yìí kọ́ ni mo rìn níbi tí ọ̀gá ní jẹ́ ń bẹ̀ kí n tún wá wo bí mo ti jọ́gà níwọ̀nba kí n tún lè máa fi tò lẹ́yìn yìí kẹ́ẹ̀dé kí n máa dìde kẹ́ lóde yá kí n máa tẹ̀lé yín kẹ́ pamílàṣẹ kí n sì máa tẹ̀lé zufi ìrùkùlùbì tẹ̀ jẹ́ ni o ẹ̀bẹ̀ là ń bẹ lọ́hùn pé ọdún tí à ń ṣe yìí kọ́lọ̀ mọ́ ṣe láṣẹ máa fún yín láíláí amina kọ́lọ̀ mọ́ ṣe láṣẹ máa fún yín láíláí amina kọ́lọ̀ ń já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé amina ọ̀dà níyẹn àtọ̀rẹ́ yín tọ́jọra yín torí pé bẹ́yẹn bá ẹni tó bá ní yàsí ń bá òun já wàláhì Ọlọ́run bá a jà ní torí mi ò rí tí yàsí ó ṣe wọ́n tó fi ní yàsí pé ń bọ̀ ó já yàsí tí ò wá jẹ́ ẹnìkan bí yàsí bá fi síbi kẹ́ ẹ̀ ní gbọ́ lẹ́nu yàsí bàbá Ameerul Ọlọ́run ní sọdún yìí láti mọ. amina la ilaha illallah. Àmín. kádùrà wa lè gbà láṣẹ wá síbí. kádùrà wa lè gbà láṣẹ wá síbí. kádùrà mi lè gbà mo ṣe wá síbí. kádùrà mi lè gbà mo ṣe wá síbí. Ọlọ́run dákun gbàdúrà mi. àmín kádùrà mi lè gbà mo ṣe wá síbí. kádùrà wa lè gbà láṣẹ 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 wá síbí. dákun gbàdúrà wa. kádùrà wa lè gbà láṣẹ wá síbí. lórí aya lórí ọmọ. kádùrà wa lè gbà láṣẹ wá síbí. اللهم ارسنا بعينك وعونك واحسسنا بأمنك ومنك وتولنا باختيارك وخيرك ولا تكلنا إلى قناة غيرك وهب لنا عافية غير عافية وارزقنا رفاهية غير واهية واكفنا مخاشي الهواي وكنفنا بغواشي الآلاء ولا تزفر بنا أسفل الأداء إنك سميع دعاء يا ربي عونا يا ربي حفظا آمين يا الله آمين بابا Agba Albony